nípa ayé ayé àkàmọ́ra ìrírí ayé ẹ jẹ́ ká jọ máa gbọ́. agbára mi kì í ṣe ti tóbi mi lẹ ṣe dá mi sí o bàbá. Àánú mo rí gbà, àánú mo rí gbà, àánú mo rí gbà, àánú ni àánú mo rí gbà, àánú ni àánú mo rí gbà, àánú ni. Mo dúpẹ́ pé mo rí àánú gbà o, mo dúpẹ́ pé mo rí àánú gbà, torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Mo dúpẹ́ pé mo rí àánú gbà o, mo dúpẹ́ pé mo rí àánú gbà, torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Ó yá ló jẹ́ sọ pé àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ, 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 láì ṣàkárì tún láti dáná kùn. Àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ, láì ṣàkárì tún láti dáná kùn. Àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ, 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 láì ṣàkárì tún láti dáná kùn. Àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ. Eléyìí ni mo fi ń ṣíde ètò tòní o. Ètò kan tí Ọlọ́run ọba mi dé ládé. Ètò kan ètò wa ètò yín tí Ọlọ́run ọba mi fòǹtẹ̀lù. Ìrírí lètò, ètò ní ìrírí. Mo kí gbogbo wa níbikíbi yóò kẹ́ tí ń gbọ́ mi ketekete lórí ìkànnì yìí. Mo kí wa pé ẹ̀kú ọdún o. Gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ pé ní gbogbo ọjọ́ Thursday tí ń ṣe ọjọ́bọ̀ ọjọ́ Àlàmísì la máa ń mú ètò yìí wá sí etí ìgbọ̀nyín láti iléeṣẹ́ wa ń bí báyìí Overt Radio. Ń ṣe ìlú péjú náà la fi kalẹ̀ sí, níbẹ̀ la wà tá a ti ń dá bí ẹdun, tá a ti ń rọ̀ bí òwe. Ṣe rí gbogbo wa tá a péjú pésẹ̀ sínú ọdún tuntun yìí, kì máa ń ṣe mímọ̀ ṣe wà, kì í ṣe agbára tiwa, torí ọ̀pọ̀ lájọ bẹ̀rẹ̀, ọ̀pọ̀ ni wọn wọnú ọdún 2026 yìí. Ọlọ́run wá kà mí, ó kà ọ́, ó kà wá mọ́ àwọn tí ó wọnú ọdún tuntun yìí. Tàbẹ́ẹ̀ rí pé orin ọpẹ́ ló yẹ ká máa kọ, òun ló jẹ́ ń fi àwọn orin ọpẹ́ òun ló jẹ́ kí n fi wọlé sórí ètò tòní. Mo kí gbogbo wa ò níbikíbi yóò kẹ́ tí ń gbọ́ mi, ẹ kúlé lẹ́ẹ̀kan sí. Ṣé ẹ rí, kì í ṣe agbára àkùkọ bí ò bá ń ṣe Ọlọ́run ọba mi tó dé ládé. Báwa ti ṣe wá ń lù tí ń dán fún wa lórí ìkànnì yìí, kì í ṣe agbára wa, kì í ṣe bí mọ̀ ṣe wa, kì í ṣe pé àwa náà la mọ̀ sọ jù, agbára Ọlọ́run náà ni àti àtìlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àti dúpẹ́ pé a rí ọdún 2026, Ọlọ́run kà wá mọ́ àwọn tí ó wọnú ọdún 2026 yìí. Àti dúpẹ́ o, torí ẹkú tí mo bá ti ṣe máa ń ṣe kálé kámú káwa kan ó kọjá Ọlọ́run. Báwo rí káfíwé nǹkan kò sáfiwé fún ìláyé aláwùrà bí? Torí òun lọ́ba tí ń bẹ kí bẹbẹ tó máa bẹ, òun náà ni ó sì máa wà nígbà tí bẹbẹ ò ní sí mọ́, torí òun gangan fúnra rẹ̀ ní bẹbẹ. Òun lọ́ba àná, òun lọ́ba òní, òun náà lọ́ba ọ̀la, ọba ọjọ́ gbogbo, aláwùyá zálí jàlálì wálé kìràmì. Òun la rí núròde olùmọ̀ràn ọkàn, ẹlẹ́rìí ìpín, àtòrí ẹni tí ò tún wọ̀n ṣe, kábíyèsí Elédùmarè. Ẹkú tí mo bá ṣe máa ń ṣe, a máa ń kọ́kọ́ fi orin kan á fi tẹ́lẹ̀ kó tó di wípé àkọ́ságbàmì ètò. Lẹ́ẹ̀kan sí, ẹkú ọdún ibikíbi yóò kẹ́ tí ń gbọ́ mi ketekete mọ́ bọ̀. Tó ìbàrẹ̀ làwa ṣe nírọ̀lẹ́ tòní o. Kó dùn, kó pọ̀, kó pẹ́ fún wa lórí ètò tòní. A béèrè fún ọgbọ́n tòun tìmọ̀ àti òye lákọ̀tún látọ̀dọ̀ rẹ Ọlọ́run Ọba. Kárẹ́kọ̀ọ́ kan tàbí méjì kárí kọ́ lórí ètò tòní. Torí pé wọ́n lọ́ba Ọlọ́run Ọba onítà bá ti béèrè oníwò òfin fún wa. Àti wá dé sórí ètò lónìí ohun a bẹ̀rẹ̀ pẹ̀lú ìbàláwò máa fi gbogbo ọjọ́ ayé tiwájú, pàápàá jùlọ àṣẹ̀pọ̀nú ọdún 2026 abẹ́ẹ̀rí pó tó lọ́pẹ́, kábíyèsí rẹ̀ ìbà o. Mo wá tara ìbà yìí mo fi kí gbogbo àwọn tí Ọlọ́run Ọba mi gbélé ayé lé lọ́wọ́ pátápátá. Mo ṣèbà àwọn ìyá mi atapádorí atẹ̀dọ̀jọ́ kan, àwọn láti fún jòróró ọ̀gàlàta, apanimọ́wàgún olókìkí òru. Ìbà yín ni mo ṣe, ẹ jẹ́ kí bà mí ó ṣẹ o. Bẹ́ẹ̀ ni ẹjọ́ ojú wa ṣe lórí ètò tòní o. Àwa ṣèbà àwọn wòlíì, a ṣèbà àwọn àfáà pátápátá.
àwọn tó ṣe wípé wọn ò níṣẹ́ méjì tí wọ́n ń ṣe yàtọ̀ sí ọlọ́run ọba, iṣẹ́ ọlọ́run ọba mi ni wọ́n jẹ́ àti ìlànà tí àwọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n gbé kalẹ̀. Wọn ò ní nǹkan méjì tí wọ́n ń ṣe, wọn ò ní nǹkan méjì tó ń forí balẹ̀ fún yàtọ̀ sí ọlọ́run ọba Allah. A kí yín pẹ̀lú kíkí tó lóore tó lọ́lá jùlọ pẹ̀lú ṣíṣe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìbà láṣẹ la fi wọlé sórí ètò tòní. Ẹ dákun dábọ̀ ẹjọ́ ojú wa ṣe o. Bẹ́ẹ̀ ni o, àwa tara kíkí yìí a fi kí gbogbo àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Overt Radio. A kí wọn pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi tó fi parí sí. A kí wa pé a kú ọdún o. Àwọn nìkan kan là á kí lórí ètò tòní torí èní lọ́jọ́ ọdún, ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026. Ìbà. Àwa tara kíkì àfi kí gbogbo àwọn tí wà lórí Radio Garden pátápátá. A kí wọn pátápátá. Gbogbo àwọn tí Facebook wà ní a kí yín o. Àwọn tí YouTube a kí gbogbo yín pé ẹ kú dédé àsìkò yìí. Àwọn tí TikTok wa a kí yín pé ẹ kú dédé àsìkò yìí. Níbikíbi yòówù kẹ́ lè wà tẹ́ tí wọ́n ń gbọ́ mi kétékété lórí ìkànnì yìí, mo kí gbogbo wa pé a káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo wa káàbọ̀ sínú ọdún tuntun. Tọ́ kò tí ì tán síbẹ̀ o, a sì kí torí wọ́n ní ewúrẹ́ tó wọlé tí ò kágò, ìyẹn ló dẹrùn àmúso, àgùntàn tó wọlé tí ò kágò, ìyẹn dẹrùn àmúbọ̀fà, káwa má bàa lè dẹrùn àmúbọ̀fà, òun ló já wọlé sórí ètò tòní pẹ̀lú ìbà láà máa fi gbogbo ọjọ́ ayé tiwa jú o. Bẹ́ẹ̀ ni ẹ kú ti mọ bó ti ṣe ń lọ, èmi náà ni èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó ni. Bẹ́ẹ̀ ni ọ̀kan ni mí láàrin àwùjọ. Mi ò kéré, mi sì tóbi jù bó ti ṣe rí nù. Èmi náà ni Abdullahi Sheriff Adékúnlé. Èmi lọ́mọ ajíbọ́sìn, ọmọ ajílàlá ọ̀ṣọ́, ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin. Èmi lọ́mọ ọ̀tá rẹ̀ fọ́n, ọmọ ọ̀tá àdógún, ọmọ ẹgbẹ̀jì òwú. Òwú ni mí torí pé kí ni àwọn ìlẹ́nu kúrò báyìí tòun lé bàbá tó bí mi lọ́mọ. Lórí ètò ẹ gbádùn mi torí ohun tí mo kó wá tìlétìlé ni. Bẹ́ẹ̀ ni àwa kì í ṣe ọmọ lọlé lọ gbèsè wá. Lórí ètò lẹ́nìí a fi fún yín tó ní back to back sí àṣà ọmọ mi kan Ìbùkún Ọ̀ṣọ́dípẹ̀ lónìí back to back bá a ti ṣe kó wá sórí ètò tò nínú ẹ̀ ń bọ̀ kí nìyẹn. kì í ṣe wípé àfihàn wọn o. Bẹ́ẹ̀ ni o, àwa tá a wà ní ọdún tuntun yìí kì í ṣe pé a fi yọ̀ wọ́n, a fi ń gbórúkọ Ọlọ́run ọba ni. Torí ọ̀pọ̀ lájọṣọ ọdún tó kọjá lọ tí wọn ò bá wa wọnú ọdún yìí, àbẹ́ẹ̀rí pé ó tọ́pẹ́ àbí ò tọ́pẹ́ ni. Ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó tún jọpẹ́ lọ. Ọpẹ́ la ó máa dá fún Ọlọ́run ọba Elédùmarè, ọba tó dá wa tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ní, ọba tó dáṣọ, ọba tó dókè tó délẹ̀ tó dá àwọn èèyàn inú rẹ̀ tó ní a máa ṣẹ̀mí. Ọpẹ́ lọ̀rọ̀ wa já sí. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò ètò ní ìrírí. Ẹ káàbọ̀ o, mo kí gbogbo wa pé a kú ọdún o. Ọdún ayabo níbikíbi yóò tẹ́ tí ń gbọ́ mi kò ní yakọ́ o. Wọ́n ní olórin kan lóní tó ní bọ́dún bá ti dé o, bọ́dún bá ti dé tọmọdé tàgbà àwọn á máa ní kí n ṣáàtì ẹ̀rọ aṣọdún. Ayẹyẹ àjọ̀dún lọ́jọ́dún yẹn máa ló ń jọdún. Ẹni ọdún bá dùn fún kó dúpẹ́ ti ẹ̀fọ́ lọ́rùn, ẹni ò dùn fún kó dúpẹ́ ẹ̀mí. Bẹ̀mí bá ṣì wá bọ́ Ọlọ́run fẹ́ a lè ṣe bẹ́bẹ́. Ẹ kú ọdún o, ẹ kú ìyèdún o, ẹ kú ọdún o, ẹ kú ọdún níbikíbi tẹ́ ti ń gbọ́ wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Overt Radio, a kí wa kú ọdún lónìí. Ẹ̀mí á ṣe púpọ̀ bí àṣà ọmọ mi kan Fẹ́mi púpọ̀ a ní púpọ̀ ẹ̀mí á ṣe púpọ̀ ọdún láyé o. Nínú owó, nínú ọlá, tòun tẹ̀mí gígùn, àlàáfíà, àìkú baálé ọ̀rọ̀ bá a ti ṣe ṣénu. A ò mà ní rí ìbàjẹ́ ò ní kàn wá, wàhálà ò ní jẹ́ tiwa. Nínú ọdún tá a mú yìí, Ọlọ́run ó ṣe lọ́dún ayọ̀. Gbogbo àwa tá a ti gbèrò wípé ọdún yìí yóò jọdún ayọ̀ fún wa, bẹ́ẹ̀ ni ó ti ṣe rí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba mi tó wà ní òkè. Kábíyèsí rẹ̀ Elédùmarè. A kú ọdún o, ibikíbi yóò kẹ́ ti ń gbọ́ mi. Kí wá ni ohun tí a fẹ́ bára wa sọ lórí ètò tòní? Kí ni ọ̀rọ̀ àgbà tí mo gbé wá sórí ètò lónìí tí a fẹ́ bára wa sọ? Tọ́ ọ̀rọ̀ ọ̀hún ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ẹkú ti mọ bá a ṣe máa ń mú ètò yìí wá pé ètò yìí kì í ṣe àròsọ tàbí àhesọ kankan, torí bó bá ti ṣe jẹ́ náà la ṣe máa ń ná níbẹ̀ ká lè ṣe kíni
ká lè fi rí nǹkan tàbí méjì ká fi kọ́gbọ́n. Bẹ́ẹ̀ ni ìdí tí a fi dá ètò yìí sílẹ̀ nu. Ìrírí ayé ṣé kò pọ̀ létí ni? Ẹ̀yin náà mọ̀ pé ó ti pọ̀. Ohun tí a fẹ́ bára wa sọ lórí ètò lónìí, òun náà ni ohun tí a ń pè ní ìrètí tuntun àti ìwà tuntun. Kí ni yóò gbé wa? Kí ni yóò yí ayé wa padà nínú ọdún tuntun tá a ṣẹ̀ mọ̀ yìí? Lẹ́ẹ̀kan sí, ìrètí tuntun àti ìwà tuntun. Kí ni yóò yí ayé wa padà nínú ọdún tuntun tí a ṣẹ̀ wọ̀ yìí? Ṣé ìrètí tuntun tá a ní ni tàbí ìwà tuntun tá a gbé wọnú ọdún tuntun yìí? Èwo ni yóò yí ayé wa padà sí dáadáa tàbí dàkejì nínú ọdún tuntun tí a ṣẹ̀ mú yìí? Àwọn olóyìnbó sọ pé new hope, new character, what will truly change our lives. Lẹ́ẹ̀kan sí, new hope, new character, what will truly change our life. Ohun tí a fẹ́ bára wa sọ lórí ètò tò nínú àbẹ́ẹ̀rí pé kò pọ̀ àbọ̀pọ̀ ni, torí pé kí ni ibi tá à ń lọ kò jìnnà, ṣùgbọ́n ibi tá a máa yà sí òun ló ṣe kí ni, òun ló pọ̀ díẹ̀. Àbẹ́ẹ̀rí bá a ti ṣe ń ṣe lórí ètò lónìí, ọlá ń pé kí ni, ọlá ń pọ̀ ọdún tá à ń ṣe náà ni òun ló jẹ́ a máa ṣe báyìí. Àfi dọ̀wọ́ kẹ́ o, àfẹ́jẹ́ ká rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú ètò tòní yìí ni. Ìdínú tí a fi gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ wá sí etí ìgbẹ̀yìn olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde wípé ìrètí tuntun àti ìwà tuntun. Kí ni yóò yí ayé wa padà nínú ọdún tuntun tí a wà yìí? Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ló wọnú ọdún tuntun pẹ̀lú ìrètí tuntun, ṣùgbọ́n ìbéèrè mi ni wípé ṣé ó wọnú ọdún yìí pẹ̀lú ìwà tuntun bí? Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti 2025 ni wọ́n wọnú ọdún tuntun yìí pẹ̀lú ìrètí tuntun. Ṣé wọ́n wọnú ọdún yìí pẹ̀lú ìwà tuntun bí? Àwọn kan tó ṣe wípé tó jẹ́ wípé ọdún tó kọjá àwọn kan wọ́n ti ṣẹ̀ wọ́n, ṣùgbọ́n wọn ò rí àyè láti ṣe kíni, láti dá sẹ̀ríà fún wọn. Wọ́n wá ṣe kíni, wọ́n bá wọn páìlì gbogbo àwọn ìyà tí wọ́n ó jẹ, wọ́n bá wọn páìlì ẹ̀ wọnú ọdún tuntun tí a ṣẹ̀ wà yìí. Ṣé wọ́n wà lára wọn, lára àwọn tó bá èèyàn páìlì ìyà tí yóò jẹ tó ní ìwọ arákùnrin yìí, ìwọ arábìnrin yìí, ìwọ bàbá yìí, ìwọ ìyá yìí, lọ́dún tó kọjá ó ṣẹ̀ mí, ṣùgbọ́n mi ò ráyè láti dá sẹ̀ríà fún ẹ, tàbí mo lé ẹ, mi ò rí ẹ mú, ó escape 2025 ni o, ìrọ́ 2026 yìí, inú ìrìn àjò yìí ó lè bọ́. ń ṣe kí ni, ń dá sẹ̀ríà fún ẹ lóní ràbájì gan bó ti ṣe sọ́nu o. ṣé o wà lára wọn bí? Mo dẹ̀ fẹ́ kó o rántí wípé nílé ayé yìí ohun tí a bá gbìn òun la máa ká. A ò ní gbàlúbọ́sà ká kẹ́fọ̀ọ́ láéláé. Ó ti di dandan pé ohun tó o ṣe sílẹ̀ ní ọdún 2025 ó ti di dandan kó o kéré rẹ̀ nínú ìrìn àjò tuntun ọdún 2026 tá a ṣẹ̀ wọnú ẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni o, àṣesílẹ̀ làbọ̀ wá bá bàbá ìrègùn. Bó ti ṣe máa rí nu, wọn náà àríṣe àríkà bàbá ìrègùn ni o. Ohun tó ti ṣe lọ́dún tó kọjá yálà rere ni tàbí dàkejì, nínú ọdún yìí bó o fẹ́ bó o kọ̀ ó kéré rẹ̀, torí ilé ayé yìí náà lẹ̀dẹ́ ó ti gba ìyà rẹ̀, ìdájọ́ rẹ̀ kó tó di wípé kí ni olọ́jọ́ náà nípè. Bó ti ṣe rí nu, ìwọ tó wá wọnú ọdún tuntun pẹ̀lú àwọn ìwà àrékèrèké ọwọ́ rẹ tó ń hù ní ọdún tó kọjá, tó ò tí ì gbé àwọn ìwà yìí kalẹ̀, o tún ṣe kí ni, o kó gbogbo rẹ̀ o kó wá sínú ọdún yìí wípé sẹ́ ọmọ lágbájá ó ṣẹ̀, irọ́ ni, wọ́n bẹ̀ mí tì, mi ì ní gbẹ̀bẹ̀, ń ṣe kí ni, ń dá sẹ̀ríà fún, yóò jẹ ìyà rẹ̀ ní kí ni, ní ràpájì gan lọ́wọ́ mi. Èyí ti jẹ́ kí ló dé, ṣẹ́yìn lọ́lọ́run ni, ẹ̀yin lẹ́ẹ̀ dá wọn ni, ẹ̀yin lẹ́ẹ̀ dá wa ni tọ́. Àmọ́ pàgbára ń bẹ lọ́wọ́ yín, ṣùgbọ́n ọdún tuntun yìí ṣé o mú wà tuntun wọbẹ̀ bí? Ohun tá a fẹ́ bára wa sọnù. Ìdí nìyí tí mo fi sọ wípé ìrètí tuntun àti ìwà tuntun, èwo ni yóò yí ayé wa padà nínú ìrìn àjò ọdún tuntun tí a ṣe tẹ̀sẹ̀ bọ̀ yìí. Ká tó wá bẹ̀rẹ̀, kí n tó mẹ́nu wọnú ọ̀rọ̀ yìí, ká tó bẹ̀rẹ̀ lóní kíni, lóní ràpájì kan, mo fẹ́ sáré ṣe kíni, mo fẹ́ sáré dókè lọ́hùn-ún, kí n sáré ṣe kíni, kí n kò gbẹ, mò ń bọ̀, mi ò tí ì dé. Èmi náà ni ẹ máa gbádùn mi lẹ́nìí bí òyìnbó ṣe ń gbádùn
ìrètí. Mò ń bọ̀. ẹ ṣá máa hùwà rere o, ẹ ṣá máa hùwà rere, ẹ ṣá máa hùwà rere o, ẹ ṣá máa hùwà rere, ẹ má hùwà ìtọ́, ìwà ló wà lédè lọ́wọ́ wa ìlú ẹ̀dẹ̀ lọ́wọ́, ẹ ṣá máa hùwà rere, ẹ ṣá máa hùwà rere o, ẹ ṣá máa hùwà rere, ẹ ṣá máa hùwà rere o, ẹ ṣá máa hùwà rere, ẹ má hùwà ìtọ́, ìwà lọ́lọ́run lédè lọ́wọ́ wa ìlú ẹ̀dẹ̀ lọ́wọ́, ẹ ṣá máa. Kí gbogbo akáàbọ̀ padà sórí ètò lẹ́ẹ̀kan sí ìrírí ayé lètò, ètò ní ìrírí. Mo ní pé nínú ìrètí tuntun àti ìwà tuntun, èwo ni yóò yí ayé wa padà nínú ọdún tuntun, nínú ìrìn àjò ọdún tuntun tá a ṣe tẹ̀sẹ̀ bọ̀ yìí? Èwo ni yóò yí ayé wa padà? Lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ á kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa, kí ni ohun tí à ń pè ní ìrètí tuntun? A lè fẹ́ ní kí ni ohun tí à ń pè ní ìrètí jẹ́ ká ní ìrètí jẹ́ ìgbàgbọ́ tàbí ká ní ìmúrasílẹ̀, ìfaradà. Gbogbo ẹ̀ a lè fẹ́ pè ní agbára àtinúwá tí máa ń mú ènìyàn ní ìfọ̀kànbalẹ̀ tàbí ìfojúsùn wípé nínú ọdún tuntun tí mo ṣẹ̀ mú yìí mo máa làlùyọ níṣẹ́. Àní nínú ọdún tuntun tí mo ṣẹ̀ tẹ̀sẹ̀ bọ̀ yìí, èmi ò ní bá wọn ṣe kíni, èmi ò ní gbá wọn gbégbá ọ̀fọ̀. Nínú ọdún tuntun tí mo ṣẹ̀ mú yìí, ọ̀nà mi á là, yóò là sówó, yóò là sọ́mọ, yóò là sáìkú baálé ọ̀rọ̀. Ohun tí à ń pè ní ìrètí nu yóò mú ẹ ní ìfojúsùn pé ọdún tuntun tá a ṣẹ̀ wọ̀ yìí yóò jọdún ayọ̀ mi. Torí gbogbo àwọn ìrètí yìí tí a máa ń ní lọ́kàn ara wa, ẹ̀dá kan máa ń gbà lérò ni. Ọlọ́run ọba mi ní máa ń ṣe kíni, ní máa ń fi àṣẹ sí. Kò sí gbogbo èrò ọkàn wa pátápátá, yálà asọ síta ní o tàbí a mú sínú ara wa, gbogbo ẹ̀ ló yí Ọlọ́run ọba mi. Èyí tó bá wọn Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ ni ó wá sọ pé ó dá o. Sórí ohun tí wọ́n sọ yìí, àṣẹ ṣe kíni, àṣẹ gùn bọ́lọ́run ṣe máa ń ṣe kíni, bó ṣe máa ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ nu. Ìrètí tuntun àti ìwà tuntun, kíni yóò ṣe kíni yóò yí ayé wa padà nínú ọdún tuntun tí a ṣẹ̀ tẹ̀sẹ̀ bọ̀ yìí. Ohun tí à ń pè ní ìrètí nu, òun ni mo ti ṣàlàyé fún wa lóní ṣókí. Ohun tí à ń pè kí wà ní ohun tí a wá ń pè ní ìwà. Yorùbá gbà wípé ìwà lẹwà ọmọ ènìyàn. Kí ni ohun tí à ń pè ní ìwà? Ṣé rí ìwà tuntun jẹ́, ó túmọ̀ sí ìhùwàsí rere, ìwà pẹ̀lẹ́, ìwà ọmọlúàbí àti iṣẹ́ rere tí ẹ̀dá bá ṣe sí ọmọlàkejì rẹ̀. Ohun tí wọ́n fi máa qualify èèyàn, tí wọ́n fi máa ń sọ pé ẹni yìí ó ní ìwà nu. Àwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí, òun ló fi máa ń sọ pé ẹni yìí ó ní ìwà. Ṣé ẹ sì rí láyé yìí, kò sí ohun tí a lè fi pọ́n ìwà lé o. Kò sí ohun tí a lè fi pọ́n ìwà lé. Ìwà tóbi, ó tóbi púpọ̀. Torí ṣé rí, torí ẹni tí kò ní ìwà, ṣé rí, irú ẹni tí kò ní ìwà, irú onítọ̀hún kò ní ọ̀la. Ẹ̀dá tó bá wà láyé tí ò bá níwà, irú onítọ̀hún ẹni bẹ́ẹ̀, ẹni náà ò lọ́la. Torí ìwà tá a bá wù lénìí, òun ni ó máa ṣe kíni, ni yóò ṣe àpèjúwe bí ọ̀la wa bí ó ṣe rí. Ìwà tòní, òun ni yóò ṣe atọ́nà bí ọ̀la wa yóò ṣe rí. Ṣé rí, kí wá là ń pè ní ìwà? Kí ni tí à ń pè ní ìwà nílẹ̀ Yorùbá wa yìí tí à ń pè ní ìwà? Ọ̀kan nínú àwọn aya Ọ̀rúnmìlà bára Gbọ́nmìrègún nígbà wáṣẹ̀ lọ́hùn ní jẹ́ ìwà. Ọ̀rúnmìlà jẹ́ èèyàn kan tó fẹ́ ìyàwó púpọ̀, ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ tó fẹ́ràn jù, òun ni ohun tí à ń pè ní ìwà. Ìkọ́nu wọn, òun náà ni jẹ́ ìwà. Ìwà òun ló wá di ohun tí àwọn Yorùbá tí a máa ń lò nínú ọ̀rọ̀ ara wa lénìí. Lẹ́yìn ìfẹ́ sọ ọ̀rọ̀ yẹn lọ fà, mi ìfẹ́ mú ọ̀rọ̀ náà jìn, mi ìfẹ́ sọ lọ síwájú, torí láàrin Ọ̀rúnmìlà àti ìwà, a ní àwọn nǹkan kan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì, ṣùgbọ́n bẹ́ẹ̀ ń kọ́ là ń lọ. Torí ìwà ohun tí mo fẹ́ ta fẹ́ bára wa sọ lónìí, òun náà ni ìwà ti ìrètí tuntun. Tẹ́ bá ń gbọ́ tó bá ń sọ wípé inú bíbí mi ò fiṣẹ́ mi rán, ẹ̀dọ̀ fùfù mi ò fọ̀rọ̀ mi bẹ́ẹ̀ lọ́wẹ̀, adíá fún orí adẹ́tù, ọmọ abìwà pẹ̀lẹ́ tí ń ṣe aya Ọ̀rúnmìlà, òun ni mo fi ọ̀rọ̀ mi lọ.
inú ibẹ̀ ni àwọn ọ̀rọ̀ Yorùbá yìí ti jáde, torí ìwà ó jẹ́ ìkan nínú àwọn aya Ọ̀rúnmìlà tó ṣe kíni tó ṣe pàtàkì lọ́jọ́ kìíní àná. Bẹ́ẹ̀ ni bó ti ṣe jẹ́ nu, nítorí wípé ìwà ó jẹ́ ọ̀kan nínú àwọn aya Ọ̀rúnmìlà gẹ́gẹ́ bí mo ti ṣe sọ. Odùfá kan sì tún sọ ní Odùfá ìrosùn méjì ó ẹ̀gbọ́n bó ti ṣe wí ni ó sọ wípé ẹni bá ní ìwà gidi irú ẹni bẹ́ẹ̀ láyé ń pọ́nlé, ayé á gbé gẹ̀gẹ̀, ayé á yẹ sí, ayé á ṣe kíni, ayé ó máa ṣe dànsákì fún ẹni bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹni tó bá ní tí ìwà rẹ̀ bá kù díẹ̀ káàtó, irú ẹni bẹ́ẹ̀ ó ti dẹni ìkọ̀sílẹ̀ fún ọmọ aráyé, ó ti dẹni ẹ̀tẹ́, ẹni ète níwájú ọmọ aráyé. wọ́n á gbèrú ẹni bẹ́ẹ̀, wọ́n á gbé, a lè fẹ́ pè wọ́n ní igi eléèrà, torí ẹ mọ̀ pé àgbétì lọ́mọdé tàgbà gbégi eléèrà, bọ́n ṣe máa ń gbèrú ẹni bẹ́ẹ̀. irú ẹni bẹ́ẹ̀, ẹni tó bá wà láyé tí ò ní ìwà rere, ẹni náà di ẹni ìkọ̀sílẹ̀ fún àwọn ọmọ aráyé. bó ti ṣe jẹ́nu, ẹ sì máa gbádùn orin ìlọ́mù túnbọ̀. ṣe rí ohun tí ò yé ọ̀pọ̀ gbogbo wa ni wípé bá a ti ṣe ń wọnú ọdún tuntun yìí, tá à ń wọnú ìrìn àjò tuntun yìí, gbogbo wa la máa ń ní lọ́kàn, la máa ń nírètí wípé inú ọdún tuntun yìí yóò jẹ́ kí ni, yóò ṣe wá láǹfààní, yóò jọdún ńlá, yóò ṣe kí ni, àṣoríire ń bẹ̀, à nílé à nígbà. àwọn tí wọn ò fẹ́ yàwó lọ́dún tó kọjá, wọ́n ti ní fojúsùn wípé lọ́dún yìí sẹ́ẹ̀ àwọn yóò ṣe kí ni, àwọn yóò gbéyàwó sílé. ọkọ ọkùnrin yóò ti máa wò wípé lẹ́nìí ọmọ tágbájá, ọmọ tàmẹ̀dò, òun ni mo máa fẹ́ sílé. àwọn ìrètí yìí la máa ń ní lọ́kàn, tá a máa ń gbé wọnú ọdún tuntun, láì ṣe wípé a wọnú ọdún tuntun pẹ̀lú ìwà tuntun. ṣe rí ká tó wọnú ọdún tuntun, ọ̀pọ̀lọpọ̀ wa láti máa lọ ṣàdúrà lọ́tún lọ́sì, a máa ṣàdúrà. bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ wa nílé lóko àti lẹ́yìn odi, a máa ṣàdúrà púpọ̀. iṣẹ́ kékeré lọ́wọ́, èèyàn ó máa gbàdúrà kọjá òun tà láì nájà ní ṣọ́ọ̀bù. ẹ jọ̀ọ́, kí ni irú ẹni bẹ́ẹ̀ fẹ́ tà? ọdún yí padà, ọdún yípo láti 2025 ó yípo wọ 2026. gbogbo wa la yí wọnú rẹ̀ láyọ̀ àti àlàáfíà. ṣe kí ni, àárọ̀ lápá àkàn lẹ́sẹ̀. ǹjẹ́ ìwà ọwọ́ rẹ ṣé ó yí padà bí nínú ọdún yìí? máa béèrè lọ́wọ́ ara rẹ bí o ṣe ń gbọ́ mi pátápátá, pé níbikíbi tó ti ń gbọ́ mi, pé ṣé ìwà ọwọ́ mi ṣé ó yí padà nínú ọdún tá a wà yìí? ṣé o ní ète wípé aburú sọmọ làkejì, wípé lọ́dún yìí mo máa ṣe kí ni, mo máa jẹ́ lójú, o escape last year ni, o ò lè bọ́ lọ́dún yìí sẹ́ẹ̀, ń ṣe kíní yẹn fún ọ. ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ wípé àwọn olóyìnbó sọ wípé destiny is not enough character and personal effort complete destiny. lẹ́ẹ̀kan sí, wọ́n ní wípé destiny is not enough character and personal effort complete destiny. ìyẹn túmọ̀ sí wípé ìwà àyànmọ́ rẹ nìkan kò lè dá gbé ẹ lọ sípò rẹ̀, kò lè dá rún ẹ lọ, kò lè dá kún ẹ lọ́wọ́, kò lè dá gbé ẹ sókè wípé sẹ́ẹ̀ pẹ̀lú àyànmọ́ mi yìí ń débi tí mò ń lọ, láì ní ìwà rere lọ́wọ́, iṣẹ́ gidi sọ́mọ làkejì, kó hùwà rere sọ́mọ làkejì, hùwà rere sẹ́bí, hùwà rere sára, má ṣe kéta, má ṣe tánà dí, ṣe kí ni, ṣáà lónú mímọ́ pẹ̀lú ọmọ làkejì. nǹkan yìí ni máa ń kún àyànmọ́ lọ́wọ́ téèyàn fi máa ń débi tó ń lọ. ṣé ẹ wá rí inú ọdún tuntun inú ọdún 2026 tá a ṣe wọ̀ yìí, inú ọdún tuntun tá a ṣe wọ̀ yìí, mo wá ń rọ̀, mò ń bẹ̀ wá ní o. bẹ́ẹ̀ ni, torí gbogbo eléyìí tá à ń sọ lórí ètò lónìí, a fi ń kọ́ra wa ni láti ṣe kí ni, ká má bàa lè ṣẹ̀
sí òfin Ọlọ́run ọba mi. Ìwà rere ni ẹ já lọ nínú ọdún tuntun yìí. Iṣẹ́ rere ni ẹ já lọ ní. Ìfanimọ́ra rere ni ẹ já lọ ní. Ìtọrẹ àánú rere ni ẹ já lọ ní. Ìpinnu tuntun ni ẹ já lọ ní. Ìtẹ́lọ́rùn ni ẹ já lọ ní. Ìfaradà ni ẹ já lọ ní. Òtítọ́ ni ẹ já lọ ní. Ìwà ni yóò kù wá kù tó bá dọ̀run. Ṣé rí ní ìrìn àjò tuntun tá a ṣe tẹ̀sẹ̀ bọ̀ yìí tí ń ṣe 2026, inú ìrìn àjò tuntun tá a ṣe tẹ̀sẹ̀ bọ̀ yìí, mo fẹ́ kí gbogbo wa lọ mọ̀ wípé ogun inú ìrìn àjò yìí yóò ṣọ̀tọ̀ọ̀tọ̀ o. Èyí tá a jà ní last year yóò yàtọ̀ sí tọdún yìí. Ogun ìrìn àjò ọdún tuntun tá a ṣe wọ̀ yìí yóò ṣọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni ìránṣẹ́ kan kò sì gbọ́dọ̀ dé ìránṣẹ́ kan lọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wọnú ọdún yìí pẹ̀lú ìwà pé tẹ́ ọmọ yìí mú balẹ̀, ẹ dákun, ẹ dábọ̀, ẹ fi ìyèdénú, ẹ jèbùrẹ́, ẹ jẹ̀wọ́, ẹ jèbùrẹ́ o. Torí pé kí ni ìránṣẹ́ kan kò gbọ́dọ̀ dé ìránṣẹ́ kan lọ́wọ́. Ọ̀tọ̀ọ̀tọ̀ la wá, ọ̀tọ̀ọ̀tọ̀ la wọ bẹ̀, ọ̀tọ̀ọ̀tọ̀ lógún bí ó ti ṣe rí nù. Fálànà rántí ẹ, torí pé kí ni tara ẹni là á kọ́ rán. Wọ́n ní bí iná bá jó ni bójú ọmọ ẹni, tara ẹni là á kọ́ gbọ̀dànù. Fálànà rántí ẹ, tara ẹni là á kọ́ rán o. Torí iṣẹ́ rí inú ìrìn àjò tá a wà yìí, inú ayé tá a wà yìí, pé yàn bá kàn sùn tó lálàá ìṣẹ́jú 5 péré nínú ìrìn àjò ẹ̀mí, ó ti lè rìnrìn àjò oṣù kan, ọ̀sẹ̀ kan tàbí ọdún kan níwọ̀nba àlá tó lá lóní péréte fún ìṣẹ́jú 5 ilé ayé. Ṣé wá rí wípé ilé ayé yìí ogún ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀jẹ̀ ṣe kí ni? Ẹ̀jẹ̀ á rántí wa. Fálànà rántí ẹ, tara ẹni là ṣe kí ni? La máa ń ránṣẹ́ rí. Yàtọ̀ sí ayé tá a wà yìí, ayé tún wà nú ayé. Ayé pégbà. Ẹ̀yin náà ayé sẹnu belebelebelebele. Ẹ mọ̀ pé kí ni ayé wà, ayé pégbà o. Ọ̀rọ̀ mi wà rèé. Gbogbo àwa tá a ní orí ọ̀fẹ́, tá a ní àǹfààní láti wọnú ọdún yìí, tá a ní àǹfààní pé tẹ́ ọdún 2026 yìí a wọ̀ láyọ̀ àti àlàáfíà, akọ́mọwọbẹ̀, akọ́kọwọbẹ̀, akọ́ayawọbẹ̀ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀. Wá bá mi ṣe kí ni? Wọ́n máa bá mi wí pé bí mo ṣe ń sọ yìí máa sọ tẹ̀lé mi, máa sọ pé tọ̀. Mo ní kó bá ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ní wákàtí ọ̀rọ̀ yìí. Ẹ̀mí mímọ́ ti gbé mi wọ̀ níbi tí mo wà yìí, tí mo ti ń ṣe kí ni? Tí mo ti ń dún, tí mo ti ń dára. Ẹ̀mí mímọ́ ti gbé mi wọ̀. Ó ní máa sọ fún ẹ, ó ní kó ké pe orí rẹ lóhùn rárá. Ké pe orí mi o, orí mi dákun ṣẹ́gun fún mi. Inú ìrìn àjò títí tí mo ṣẹ̀ wọ̀ yìí, inú ìrìn àjò tuntun tí mo ṣẹ̀ wọ̀ yìí, orí mi dákun ṣẹ́gun fún mi. Orí mi ṣètìlẹ́yìn mi. Má ṣe jẹ́ ń ṣe kí ni? Má ṣe jẹ́ ń kàgbákò nínú ìrìn àjò yìí. Má ṣe jẹ́ ń kàgbákò. Orí mi ṣẹ́gun fún mi. Torí pé kí ni? Orí ilẹ̀ já fi ń labújá. Mò ń bọ̀. Bàbá mi lọ́dún wa, bàbá mi ọlọ́lá. Ọmọ àlè bàbá ọmọ mùsùlùmí ọlọ́lá. Bàbá ló kéde o máa yẹ orí bàjẹ́ àwòkọ́. Orí mi dákun ṣẹ́gun fún mi. Di orí rẹ mú kó pé. Orí mi ṣẹ́gun fún mi. Orí mi ṣàánú mi. Inú ìrìn àjò ọdún tuntun tí mo ṣẹ̀ tẹ̀sẹ̀ bọ̀ yìí, orí mi ṣe kí ni? Orí mi ṣẹ́gun fún mi. Torí pé kí ni? Orí ilẹ̀ já fi ń labújá. Orí mi ṣẹ́gun fún mi. Torí pé kí ni? Orí agbe òun ní ṣàánú agbe. Orí mi ṣẹ́gun fún mi. Orí àlùkò òun náà ní ṣe kí ni? Òun náà ní ṣàánú àlùkò. Orí mi ṣẹ́gun fún mi. Inú ọdún tuntun tá a ṣe wà yìí, orí ìwọ ó ṣẹ́gun fún wa o. Orí ìwọ ó gbé wa débi ire. A ò ní rí ìbànújẹ́, a fàyọ̀ àti ìdùnnú. Bẹ́ẹ̀ la ṣe fi lọ́nú ọdún yìí.